إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار آمين أدوكم الله سبحانه وتعالى الحمد لله أتو إكياتك فأساجو إدا النبي محمد صلى الله عليه وسلم أتي أمارا عليه أدون صحابة أدوكو أتان بيانجو لجنا النبي صلى الله عليه وسلم تو الله وبالك ولا في لي لو تجو وين دي القيامة ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam pẹ̀lú ìyọ̀ǹda alátọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ní khutbah tèní ní tá ma fi bára wa sọ̀rọ̀ òun náà ni tá ma ń sọ fún wa lọ́dọọdún òun náà ni nípa oṣù kan tó jọ wípé oṣù náà oṣù alápọ̀nlé ni oṣù abèwọ̀ ni oṣù tọ́lọ́run ọba àlékè ọlá tó gbóríyìn fúnra rẹ̀ ni oṣù tó jọ wípé gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n máa ń retí pé ó fẹ́ dé ó fẹ́ dé ó fẹ́ dé nítorí pé gbogbo aná la mọ̀ pé nínú oṣù tá ń wọ̀ lọ yìí oṣù tó jọ wípé ọlọ́run ọba àlékè ọlá ń máa ń parí kádàrá nínú rẹ̀ ọlọ́run ọba àlékè ọlá máa ń ṣe kádàrá àwọn ènìyàn tọ́lọ́run ọba àlékè ọlá ó sì máa kọ oríire yóò máa kọ mọ́ kálukú pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba fún ẹni tó bá fi oṣù náà tó fi ṣe oṣù ìjọsìn oṣù kan ní tó jẹ́ wípé ọlọ́run ọba àlékè ọlá kò fi sàpọ́nlé ìjọ kankan síwájú ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oṣù kan ní tó jẹ́ wípé ẹni tó bá ṣe kòńgẹ́ oríire òru kan lọ́jọ́ náà nínú oṣù náà ọlọ́run ọba àlékè ọlá lò òun náà ní sábàbí láti fi tún ìgbésí ayé àti alkiyama wẹ ní bẹ́ẹ̀ ṣe oṣù là ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní oṣù Ramadan abẹ́lọ́wọ́n ọba àlékè ọlá díẹ̀ tó kú táfi wọnú rẹ̀ yìí náà abẹ́lọ́wọ́n ọba àlékè ọlá kó mọ́sàájú kó bá wa dáadáa kó bá aláyàtà láfíà jẹ́ gbogbo láti mà inú oṣù táwà yìí òun náà ni oṣù Sha'ban in tí ó tẹ̀lé oṣù Sha'ban òun náà ni oṣù Ramadan tá bá ti bọ́ sínú oṣù Ramadan náà mọ̀ pé oṣù Ramadan oṣù ààwẹ̀ ni oṣù táà máa fi ń gbàwẹ̀ fún ọlọ́run ọba àlékè ọlá ni èyí ọjọ́ táwa fi gbàwẹ̀ kò sẹ́ni tó máa fi Allah subhanahu wa ta'ala ó lè jẹ́ 29 ó lè jẹ́ 30 èyí tó bá jẹ́ ń bẹ́ẹ̀ ní tá a máa bẹ lọ́wọ́n bá àlékè ọlá fún òun náà kọ́kọ́ kọ́lọ́run kó má ṣàjẹ́ kí ìjọsìn nínú rẹ̀ kó rọrùn fún wa kó sì gbà á lẹ́sìn lọ́wọ́ wa èyí wá gbàwẹ̀ èyí sì mú àwẹ̀ àfi nígbà tí a bá tó gbọ́ tí wọ́n kéde wípé tọ̀ wọ́n ti róṣù àwẹ̀ ń bẹ lọ́la o eléyìí ni tó ti wà ńlẹ̀ láti gbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàábẹ̀ alápọ̀nlé àtàwọn tí wọ́n sáájú wa náà nínú ẹ̀sìn ọlọ́run ọba àlékiọlá anábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé súnmú lílù yàtìhí wàftírù lílù yàtì anábì ní ẹ máa gbààwẹ̀ Ramadan ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tẹ́ bá ti róṣù kẹ́ẹ̀sì sínú èyí òun tẹ́ bá ti rí oṣù Ramadan kẹ́ẹ̀sì máa túnú kẹ́ẹ̀ máa sọdún àwẹ̀ nígbà tẹ́ bá ti rí oṣù Shawwal anábì sallallahu alaihi wasallam sọ pé tí ojú ọ̀run bá wá dí tí kùrukùru bá bojú ọjọ́ táàrí bí rí oṣù náà kìí ṣe pé bóyá oṣù wò sí ń bẹ̀ ó lè wà ń bẹ̀ ó sì lè má sí ń bẹ̀ àmọ́ ọlọ́run ní kí ojú ọ̀run kó dí fún wa ààrí bí rí ànábì nítọ̀ káwá ka oṣù Sha'ban kó pé 30 lẹ́yìn ìgbà tá bá ti kà tó fi pé 30
àwọn àṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí inú oṣù Ramadan tí a ti mọ̀ pé tó sùn bá ti fi lè pé 30 àti bọ́ sínú oṣù míì lélẹ́yìn ni abẹ́lọ́wọ́n bá lékè ọlá ìwọ̀nba àgbà díẹ̀ tó kù yìí náà kọ́lọ̀ mọ́sàájẹ́ kó bá wa dáadáa gbogbo tá a fi gba àwẹ̀ Ramadan nínú àlàáfíà ara ni nínú àrísìkí ni abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣàjogún rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àmín. Tá bá sọ wípé a fẹ́ gba àwẹ̀ gẹ́gẹ́ bí ẹrúsìn Ọlọ́run ọba lékè ọlá àwọn nǹkan wo ni a máa fi ń gbára dì kalẹ̀ fún àwẹ̀ Ramadan òun náà ni àkòrí tá fẹ́ bá wa sọ lọ́sàn tòní bí idhnillahi ta'ala. Àkọ́kọ́ ń bẹ a gbọ́dọ̀ lọ mọ̀ wípé àwẹ̀ Ramadan tọ́lọ́run ọba àlékè ọlá ní ká gbà yìí ọ̀ranyàn ní fún gbogbo mùsùlùmí pátápátá lẹ́ni tó bá ti bàlágà nínú wa. Ọlọ́run ọba àlékè ọlá sọ wípé yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Gbogbo àyà àwọn gbogbo alámọ̀ gbogbo aláha sórí kọ́dà àtẹ́ntí wà kúrò nìkan gbogbo aláyà àwọn bẹ̀ lórí wa. Ọlọ́run ọba àlékè ọlá ti ṣe àwẹ̀ gbígbà nínú Ramadan lọ́ranyàn fún wa. A mọ̀ pé àwọn àwẹ̀ míì ń bẹ nínú àwọn àwẹ̀ táwọn èèyàn máa ń gbà tí èso ọ̀ranyàn Ọlọ́run ní mú wa sí léyìí ni àmọ́ àwẹ̀ Ramadan ọ̀kan nínú òpó ẹ̀sìn Islam ló jẹ́ tabaka bóni al-Islam ala khamsin shahadati an la ilaha illallah wa anna Muhammadan rasulullah a padà débẹ̀ pé wà sọ́mi Ramadan kágbáyọ̀ Ramadan so eléyìí fi wá wípé òpó kan nínú òpó ẹ̀sìn wa yìí òun ni àwẹ̀ Ramadan jẹ́ a gbọ́dọ̀ wá rí mùsùlùmí kankan abẹ́ni tí ń pàgbé wọn pé mùsùlùmí lòun tó sì jẹ́ pé mùsùlùmí náà ní nítòótọ́ kò kàn síríọ̀sì pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ni tí wọ́n sọ pé àkòsí tó ń fẹ́ fáwẹ̀ Ramadan ṣe o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Mùsùlùmí mi ń bẹ tó jẹ́ wípé lọ́jọ́ lásán àjọ wà náà ni àmọ́ táwẹ̀ Ramadan bá ti ń bọ̀ wá báyìí gbà wọn ni ó mọ̀ pé òun lọ sáà gbà wọn ni ó mọ̀ pé àwọn máa ń rẹ̀ wùn gbà wọn ni ó mọ̀ pé àwọn ò gbádùn ó sì gbádùn lọ́jọ́ lásán ọ́sà ò sì mú lọ́jọ́ lásán. Mùsùlùmí gbọ́dọ̀ máa sá fún ìmọ̀ ìjọsìn fọ́lọ́run ọba àlékè ọlá torí pé àmọ́ pé ìjọsìn tá bá sí fọ́lọ́run ọba àlékè ọlá yìí ń táàrí látara rẹ̀ òun náà ni oríire nínú ilé ayé yìí àti oríire lọ́jọ́ gbìndì alkiyama. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé man sama Ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi. Ànábì ní ẹni tó bá gba àwẹ̀ Ramadan imanan wa ihtisaba ó gbà pẹ̀lú imani nínú Ọlọ́run ọba àlékè ọlá wípé àwẹ̀ yìí Ọlọ́run ló sí lọ́ranyàn mo sì fẹ́ gbà nítorí pé Ọlọ́run ọba àlékè ọlá pa mí láṣẹ kí n ṣe ni wa ihtisaba ó tún gba àwẹ̀ náà nígbà wípé òun ràn kàn wípé gbà tóun gbà fún Ọlọ́run ọba yìí ó ṣeéṣe kọ́lọ́run ọba àlékè ọlá san òun lẹ́san àwẹ̀ tóun gbà yìí. Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá gba àwẹ̀ tó jẹ́ pé tó ní nínú àníyàn rẹ̀ léyìí Ànábì ní ghufira lahu ma taqaddama min dhanbi ẹni èyí tó bá ti ṣe kọjá nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá yóò forí rẹ̀ jì abẹ́lọ́run ọba àlékè ọlá kó kàákún ẹni tọ́lọ́run ọba àlékè ọlá tí ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì èyí làkọ́kọ́ tagbọ́dọ̀ kọ́kọ́ mọ̀. Bá a ṣe wá sọ wípé àwẹ̀ Ramadan ní Ọlọ́run bá àlékè ọlá sí lọ́ranyàn fún mùsùlùmí ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹni tí ì bá ṣe mùsùlùmí kò lè gba àwẹ̀ Ramadan ẹni tí ì bá ṣe mùsùlùmí ó lè gba àwẹ̀ Ramadan tabarẹ́ nìkan kan tí ì ṣe mùsùlùmí tó ní mo ti aláìka àwọn mùsùlùmí yẹn gan tó bá ti ń gba Ramadan báyìí everywhere kan máa ń wà ókè ni èmi ni wọ́n bá wọn gbà á tó bá fẹ́ bá wọn gbà àwẹ̀ ó nídìí láti di mùsùlùmí ni a pè ọ́ sínú Islam àwa tá a bá jẹ́ kírísítẹ́nì bá ní àbí tá a ṣe mùsùlùmí táwa nífẹ̀ẹ́ àti máa gbàwẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí nínú oṣù Ramadan èyí táwẹ̀ fún ogun wọn náà ni wípé kán wọnú ẹ̀sìn Islam yìí wá kán wá gba ládàáwẹ̀ tí wọ́n gbà ní torí pé ẹni tó bá tí ì ṣe mùsùlùmí tí bá ń gbàwẹ̀ Ramadan kò ní ládàáwẹ̀ o àmọ́ ní téèyàn máa ń rí nínú àǹfààní pé èèyàn ń gbàwẹ̀ gẹ́gẹ́ bá àwọn elétò ìlera ṣe sọ wípé téèyàn bá ń gbàwẹ̀ ó láwọn medical benefits kan tí àwẹ̀ máa ń bí sára irú ẹni bẹ́ẹ̀ yóò ríro rẹ̀ àmọ́ pé sí Ọlọ́run ó fún ní ládàáwẹ̀ òun kò sí ládàá kankan fún lópin ìgbà tí ìbá ti ṣe mùsùlùmí tó tí wọ́n bá fẹ́ gbàwẹ̀ tọ́lọ́run sì gba àwẹ̀ wọn lọ́wọ́ rẹ̀ àfi kó jẹ́ mùsùlùmí condition alákọ̀ọ́kọ́ nìyẹn ẹnì kan ò lè sọ pé òun ṣe mùsùlùmí tí ó gbà pé Ọlọ́run ọba lòun gbọ́dọ̀ máa jọ́sìn fún tí ó gbà pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni ó wá lóun gbàwẹ̀ kò sí ládàáwẹ̀ fún kódà ẹni tó jẹ́ mùsùlùmí mi gan yóò máa gbàwẹ̀ Ọlọ́run ò ní sọ pé ká màláíkà kọ ládàáwẹ̀ lẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé ẹni tí bá ń gbàwẹ̀ man lam yada' qawla zur wal 'amala bihi falaysa lillahi hajatun min an yada'a ta'amahu wa sharaba. Ànábì ní ẹni tí bá ń gbàwẹ̀ tó jẹ́ mùsùlùmí nígbà tí ń gbàwẹ̀ lọ́wọ́ ni gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá lékè ọlá ní ká má ṣe à ń parọ́ ni à ń jalè ni gbogbo àwọn nǹkan tí ò dáṣá
à ń wíwí kú wí ni kò wá fi ilẹ̀ tó níbi tí ń gbàwẹ̀ òun náà ànábì ní ọlọ́run ọba ò ní bùkátà sáwẹ̀ tí ń gbà ní nǹkan febi panú lásán ni nǹkan fóun gbẹgbẹra rẹ̀ lásán ni tọ́lọ́run bá lè sọ eléyìí tánàbí sallallahu alaihi wasallam bá lè sọ eléyìí nípa ẹni tó jẹ́ mùsùlùmí báwo wá ní tẹni tó jẹ́ kèfèrí tó jẹ́ pé kò tiẹ̀ sí islam lára rẹ̀ lásán kò sí islam lára rẹ̀ lára tó wá sọ pé òun gbàwẹ̀ tó àwẹ̀ Ramadan kìí ṣe fún ẹni tí ì ṣe mùsùlùmí ẹni tó bá jẹ́ kèfèrí tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan yóò wọnú islam ni so abẹ́lọ́wọ̀n ọba àlekíọlá gbogbo àwọn tó jẹ́ wípé nǹkan kan nínú islam ń dùn mọ́ wọn nínú láti ṣe àmọ́ wọn ò tí ì sí ọkàn wọn sí islam abẹ́lọ́wọ̀n ọba àlekíọlá kó bá ṣe ọkàn wọn sí islam kó jẹ́ kí islam kó jẹ́ kó rọrùn fún wọn ní ṣíṣe so ilé yìí náà òun ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbé kó ń bẹ̀ bi'idhnillahi ta'ala bá ṣe máa wọnú àwẹ̀ Ramadan lọ yìí nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣe ìtọ́jú rẹ̀ kalẹ̀ síwájú ká tó wọnú àwẹ̀ òun náà ni at-taqwa ìpáyọ̀ ọlọ́run ọba àlékiọlá nígbà àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ìtọ́jú rẹ̀ kalẹ̀ nù ni nígbà tí ọlọ́run ọba àlékiọlá ti ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń lọ fún hajj àbí umrah ọlọ́run ọba àlékiọlá ní watazawwadu fa inna khayra zadi taqwa ọlọ́run ọba àlékiọlá ní ẹ má ṣe pèsè kalẹ̀ dé ọlọ́run ọba àlékiọlá tẹ́fẹ́ lọ bá lọ́hun o ọlọ́run wa ní èyí tó dáa jù nínú ìpèsè tí yàn lè ṣe kalẹ̀ òun náà ni at-taqwa ìpáyọ̀ ọlọ́run ọba àlékiọlá tó gbogbo ń ta bá fẹ́ ṣe nínú ìjọsìn ìpáyọ̀ ọlọ́run ọba àlékiọlá ní nǹkan àkọ́kọ́ tí yàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ìtọ́jú rẹ̀ kalẹ̀ pé nǹkan yìí ò torí ta ni mo fi fẹ́ ṣe ọ̀dọ̀ ta ni tí ń retí ẹ̀san àwọn nǹkan wo ló lè bá tí mo fẹ́ ṣe yìí jẹ́ mọ́ mi lọ́wọ́ kí n jìnnà sí bẹ́ẹ̀ náà ni àwọn Ramadan ta fẹ́ gbà náà ìpáyọ̀ ọlọ́run ọba ní nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nípèsè kalẹ̀ síwájú ká tó bọ́ sínú àwẹ̀ a ti mọ̀ wípé bá a ṣe wọnú àwẹ̀ yìí lọ gbogbo tọ́lọ́run ọba àlékiọlá ṣe léèwọ̀ fún wa a gbọ́dọ̀ júlẹ̀ ni a wá júlẹ̀ débi wípé ọlọ́run sì tún lo jíjúlẹ̀ òun ní sábàbí fún wa lẹ́yìn ìgbà tá a bá tún kúrò nínú àwẹ̀ tán a tún ní padà sídìí rẹ̀ mọ́ irú ẹni tó bá jọ wípé ìtọ́lọ́run fi ṣàdánwò fún nísìn ni pé òun máa ń mu ọtí ń máa ń mu sìgá gbogbo àwọn àjámu ń máa ń já ń máa ń dà sẹ́nu òun náà ti máa pèpè ara rẹ̀ kalẹ̀ báyìí pé pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ìmúkúmu tí máa mú ìfẹ́ mú rárá nú àwẹ̀ ẹni tí ń ṣe ìpèsè kalẹ̀ fún àwẹ̀ Ramadan nìyẹn kìí ṣe ẹni tó jẹ́ wípé báwẹ̀ ṣe ń bọ̀ yìí ní ti ń sọ pẹ̀lú àwọn rẹ̀ pé bó láti máa ṣe pẹ̀lú àwọn ń tá mú ìwé ọ̀dọ́dà kò sí wàhálà ní mú tí ò tábà ti wà lójú ọ̀sán àbí lójú àárọ̀ àmọ́ tábà ti ṣínu márùn la máa mú tẹ́lẹ̀ àbí ẹ jẹ́ ká sọ di méjì abẹ́yọ kọ̀ọ̀kan àwọn míì ò máa sọ láàrin ara wọn báwọn ìwé àwọn eléyìí ń wé tí ìṣetán àti gbà àwẹ̀ tó ẹni tó yẹ pé tó bá fẹ́ sínú báyìí lẹ́yìn ìgbà tó bá ti sínú tán nǹkan tó lọ́wọ́ bá àlékiọlá ní kó má ṣe lọ́jọ́ lásán àwọn náà ní tó ń ṣe ẹlòmíì náà tó yẹ pé zina lọ́wọ́ bá àlékiọlá fi ṣàdánwò fún tòun ti báwẹ̀ ṣe wà ń ta àwọn náà yóò tún máa ṣe zina lẹ́yìn ìgbà tó bá sínú tán ẹlòmíì tó yẹ pé tẹ́tẹ́ lọ́wọ́ bá àlékiọlá fi ṣàdánwò fún tòun ti báwẹ̀ ṣe wà ń ta àwọn náà lẹ́yìn ìgbà tó bá sínú tán yóò tún máa ta tẹ́tẹ́ rẹ̀ lọ so ẹni tó bá jẹ́ pé tó ní lọ́kàn ní pé tóun bá sínú tán àwọn nǹkan tóun ò lè ṣe nígbà tóun bá gbà rẹ̀ lọ́wọ́ òun lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ò tí ì ṣetán láti wọnú Ramadan nǹkan àkọ́kọ́ tákọ́kọ́ ṣètò rẹ̀ kalẹ̀ òun náà ni pé ká ṣètò pé bóò ní páyà wọn Ọlọ́run ọba àlékiọlá ó ṣe lékè sí bóò ní ó ṣe ga sí bóò láṣẹ ju gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe tá a mọ̀ pé kò dáa nì lọ́jọ́ lásán bóò láṣẹ jùlẹ̀ completely fọ́lọ́run ọba àlékiọlá síwájú ká tó wọnú oṣù Ramadan kìí sì pàtí wọn bá wọnú Ramadan tán lè ó ṣẹ̀ṣẹ̀ tún wá máa wá sáré sókè sódò wípé àbókò ti fẹ́ ṣe báyìí bí ẹni tí wọ́n invite ṣe interview ni tán sì kọ síbi mẹ́sẹ̀jì tán sẹ́ndì kó tó dọjọ́ interview pé tọ̀ ẹ print CV yín o ẹ mú certificate yín dání NYSC certificate yín ẹ mú dání ẹ mú birth certificate yín dání certificate citizenship ẹ mú gbogbo ẹ̀ dání láti bí oṣù kan tán ti sọ bẹ́ẹ̀ ó wá di àárọ̀ ọjọ́ interview ó ní interview láago 9 ó wá di 8:30 ní wọ́n ń sáré káàkiri pé àwọn printing shop wo ni wọ́n ti sí òun fẹ́ print kìíní òun fẹ́ photocopy kìíní èyí ó ti ṣe bá a ṣe máa múra kalẹ̀ nínú àwọn àlámọ̀rí ìgbésí ayé wa nì tá a máa múra rẹ̀ kalẹ̀ kó tó di ọjọ́ tí a ní ta fẹ́ ṣe nì bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa múra ọ̀rọ̀ tó bá jẹ́ nǹkan àlámọ̀rí ẹ̀sìn wa kalẹ̀ bọ́lá wọn bá àlékiọlá ṣe ṣe ẹ̀sìn yìí nìyẹn òun lè yóò fi rí ìjọsìn sí lótìtọ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala bákan náà tá a bá ti wá rí léyìí ṣe tá a bá ti wá wọnú oṣù Ramadan a gbọ́dọ̀ mọ̀ wípé àwẹ̀ tá ń gbà yìí àwẹ̀ tọ́lọ́run ọba àlékiọlá ti kọ wípé bá a bá ṣe ń gbà á ká máa rántí wọn Ọlọ́run ọba àlékiọlá ni èyí ò gbọ́dọ̀ máa gbààwẹ̀ Ramadan kí a tún wá máa fọ́nú fọ́ra nípa ìmọ̀ ìrántí Ọlọ́run ọba àlékiọlá ó tiẹ̀ tún wá jẹ́ wípé lásìkò tá a wà yìí in this time and age
social media ti wá jẹ́ kí nǹkan kó dàrú mọ́ wa lọ́wọ́ débi wípé fóònù wa tá a mú lọ́wọ́ yìí yóò distract ẹlòmíì láti má ṣe tó yẹ kó ṣe nínú àwẹ̀ orí fóònù lẹ́lòmíì ó wà títí tásìkò sínú ó fi wọlé dé bá ń bẹ̀ ẹ̀sìn mọ́ fóònù títẹ̀ ẹlòmíì lè mú fóònù pẹ̀lú àníyàn pé mo kàn fẹ́ sáré dáhùn WhatsApp message tán send sí mi nì ìgbà tó bá fi dáhùn ẹyọ kan èmi ò wọlé èmi ò tún wọlé ó kù ní WhatsApp ó bọ́ sórí Facebook ó kù lórí Facebook ó bọ́ sórí TikTok ó kù lórí TikTok ó bọ́ sórí Instagram ìyẹn ti lọ wákàtí 3-4 lórí ìjókòó kan èèyàn sì ní mọ̀ so àwa tó bá jẹ́ wípé fóònù títẹ̀ ti mọ́ wa lára ẹ jẹ́ ká reduce rẹ̀ nígbà tá a bá bọ́ sínú àwẹ̀ kábà fi lè rí àǹfààní àwẹ̀ kábà fi lè rí dáadáa torí pé oṣù Ramadan ni Ọlọ́run ọba àlékiọlá ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an Ọlọ́run ọba àlékiọlá ní oṣù Ramadan yìí mo lè sọ pé Ọlọ́run ọba àlékiọlá sọ al-Qur'an kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so oṣù yìí oṣù tá a gbọ́dọ̀ máa ka Qur'an púpọ̀ ni àwa tá a bá máa Qur'an ká àbí tá a bá máa ń kà tí ó ti dán lẹ́nu wa ká gbìyànjú lásìkò tá a ti wọnú àwẹ̀ yìí ká gbìyànjú ká gbé jáde ká máa kà títí tá a fi wọnú àwẹ̀ Ọlọ́run bá lékè lákọ́mọ́ṣà ṣe náà fún wa ẹlòmí ò ní nínú àníyàn rẹ̀ pé tóun bá ti wọnú àwẹ̀ láti bẹ̀rẹ̀ tóun fi parí Kùránì 5 lòun fẹ́ kà ẹlòmí ò ní 3 lòun fẹ́ kà ẹlòmí ò ní tọ̀ ẹyọ kan ṣoṣo náà lòun máa kà àwa náà mo bá ṣe tọ́lọ́run fi ṣe kíkà rẹ̀ tó fi ṣe nírọ̀rùn fún wa a máa gbọ́dọ̀ wọnú àwẹ̀ Ramadan ká tún wá jáde kúrò nínú àwẹ̀ Ramadan ká má rí Kùránì kà rárá eléyìí ṣe tó dáa kí ṣe tó bójú mu Ànábì tọ́lọ́run bá lékè ọlá fẹ̀sìn rán gan Jibril alayhi salatu wassalam tó bá ti dínú àwẹ̀ ìmọ̀ wá ń rìváìsì Kùránì fún Ànábì sallallahu alayhi wa sallam eléyìí fi yé wa wípé káwa náà ká kọ́ṣe Ànábì sallallahu alayhi wa sallam látara wípé ká jẹ́ kí oṣù Ramadan kó jẹ́ oṣù Kùránì fún wa eléyìí làwọn ẹ̀kọ́ ta rí kọ́ látọ̀dọ̀ àwọn àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tá a bá ń lé ní tí wọ́n máa ń ṣe nù kọ́dà lọ́jọ́ lásán kó tó dínú àwẹ̀ gan táwọn bàbá mi bá kírun tán ní mọ́ṣáláṣí lásùbà ibi tán ti ń ka Kùránì wọn ni wọ́n wà títí tó ń wọ́n fi yọba wọn bẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn tàbá ti sálámà báyìí ayọ̀ fóònù jáde a máa tẹ́ ni tó ń wọ́n fi bá wọn bẹ̀ tátùn fi dìde átùlọ́mọ a máa tẹ́ lọ náà ni so àwọn bàbá yìí tán bá ka Kùránì tán bá dìde tó bá tún dínú àwẹ̀ ìdí Kùránì náà ni wọ́n jókòó sí ẹlòmíì ò ní lọ bí iṣẹ́ táwẹ̀ fi parí ìdí Kùránì náà ni wọ́n wà àmọ́ àwọn ń kọ́ nìsín a kàn sọ wípé agbẹ́sìn yìí jù wọn lọ ni ṣé à ń ṣe ẹ̀sìn bó ṣe yẹ ká ṣe sáà ń ṣe tó wọn ọ̀dọ́ mi ń bẹ lónìí tó yẹ pé tẹ bá sí àárín Kùránì fún wàláhì kò lè kà á yóò máa ká lòlò àgbàlagbà míì sì ń bẹ tó jẹ wípé tọ́dọ̀ mi bá ń ka Kùránì báyìí wọ́n sọ fún un pé padà sẹ́yìn ó ti ṣe mistake wọ́n sì máa ń tán sọ ó ti ṣe mistake tó tọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá àlekè ọlá kó ṣe ẹ̀sìn rẹ̀ níwọ̀n fún wa láti ṣe tábà ń ka Kùránì nínú àwẹ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé stéèjì Kùránì kíkà 3 ni mẹ́tẹ̀ẹ̀ta yìí wá lẹni tó bá fẹ́ jẹ́ kí àwẹ̀ Ramadan ṣiṣẹ́ lára rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbọ́dọ̀ kó papọ̀ kó bá lè ṣe wá láǹfààní àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ni tìláwà ní tí gbogbo wa máa ń ṣe ní tó nọ́mà tábà ń ka táàmù Kùránì táàmù ká lọ táàmù ká tábà ti kà kan tán àtúnparí àtúnmúmi àtúnparí àtúnmúmi eléyìí ò ní tìláwà stéèjì ẹlẹ́ẹ̀kejì òun ni stéèjì tí wọ́n ń pè ní tàdábùrù bá a bá ṣe ń kà á máa ronú sí àyà Ọlọ́run ọba àlekèlá pé àkíní tọ́lọ́run ọba àlekèlá ń sọ bíbí mẹ́sẹ̀jì wo ni àyà yìí ń pàṣẹ sí mi èyàn máa ronú nípa ìtumọ̀ nǹkan téèyàn ń kà ní òun ni tí ń jẹ́ tàdábùrù èyàn débi tọ́lọ́run ọba àlekèlá ti sọ̀rọ̀ nípa iná nìsí èyàn wá dúró ń bẹ̀ èyàn ronú Ọlọ́run ọba èyàn wá sọ Ọlọ́run ọba kó níbi ìyà náà èyàn débi tọ́lọ́run ọba àlekèlá ti sọ̀rọ̀ àlùjánnà èyàn dúró ń bẹ̀ èyàn tọrọ pé kọ́lọ́run ọba àlekèlá kó sáàjìnnà ni wọ́n fún yàn láti wọ̀ eléyìí wọn náà pè ní tàdábùrù kíkà sí pé yóò kà máa ka Kùránì lọ gbọ́ọ̀rọ̀ yóò kà máa kà lọ láláì tí ẹ̀ ní dúró ronú sí téèyàn ń kà gan so kó má jẹ́ wípé a mú wa ní tí ó jẹ́ aim wa bí ambition wa ni pé a fẹ́ parí rẹ̀ nítorí kó má jẹ́ ambition wa ni pé báwo ni Kùránì yóò sì lapa nínú ìgbésí ayé mi ló ṣe jẹ́ wípé lónìí alọ́pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n ti á Kùránì sórí gan tán bá sì tún hùwà báyẹn mọ̀ wípé irú wàhálà ìlẹ́kọ̀ọ́ ni wọ́n wá ń wù ó sì sọ pé ó ti á Kùránì ó sì sọ pé ó mọ Kùránì ká ó sì ń hùwà báyìí nígbà tó jọ wípé wọn ò ká láti pé kí Kùránì wọn bá fi lápa nínú ìgbésí ayé wọn èyí ò ní stage ẹlẹ́ẹ̀kejì kéèyàn ṣe tàdábùrù kéèyàn ronú sí téèyàn ń ka stage ẹlẹ́ẹ̀kẹta níbi Kùránì kíkà àwọn ní tá pè ní at-tatbiq ní téèyàn ń kà ní téèyàn ronú nípa rẹ̀ ní kéèyàn wá fi ṣiṣẹ́ ṣe òun náà ní jẹ́ pé Kùránì lápa nínú ìgbésí ayé yàn Ọlọ́run bá àlékè lásán wá nínú Kùránì nísìn wípé kéèyàn má parọ́ ẹni tó ń ka Kùránì tí ń ronú sí àyà Ọlọ́run ọba kò wá ṣe tatbiq rẹ̀ pẹ̀lú pé ń parọ́ Kùránì ò lápa nínú ìgbésí ayé rẹ̀ nìyẹn
àwọn sàhábà ridwanullahi alayhim wọ́n lọ bá ìyá ńlá wa Aisha radiyallahu anha lọ́jọ́ kan wọ́n wá ń béèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha wípé ma khuluqu rasul ọkọ rẹ tí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́run rán sáwa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni ìwà rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha bẹ́ẹ̀ pé kí ni ìwà nábì nígbà tó yẹ pé wọ́n níyàwó rẹ̀ ìwọ ló fẹ́ báwo ni ìwà nábì afẹ́jú kó sọ bí ìwà nábì ṣe rí fún wa káwa náà bá lè kọ́ṣe rẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n wá ń sọ fún àwọn sọ̀hábà tán á béèrè lọ́wọ́ lọ́jọ́ náà lọ́hùn wípé khuluquhu al-Qur'an wọ́n ní pé ìwà nábì sallallahu alayhi wa sallam òun náà ni Qur'an Ọlọ́run ọba àlekèọlá gbogbo tọ́lọ́run ọba bá kọ kalẹ̀ nínú Qur'an pé ká máa ṣe òun náà ní tánàbì sallallahu alayhi wa sallam ṣe ìwà rẹ̀ nu gbogbo tọ́lọ́run bá ní ká jìnà sí òun náà ni tí ànábì sallallahu alayhi wa sallam jìnà sí ìwà rẹ̀ nù ni so ìtumọ̀ eléyìí náà ni pé ànábì sallallahu alayhi wa sallam ó ṣe tatbiq ó ṣe ìtẹ̀lé tọ́lọ́run ọba àlekèọlá tó fi ránṣẹ́ tó fi nílẹ̀ nínú al-Qur'an eléyìí náà káwa náà ṣe nínú Ramadan bá a bá ṣe ń kà táwọn ronú nípa àwọn àyà Ọlọ́run ọba kájí kó máa lápa nínú ìgbésí ayé wa bákan náà eléyìí ni ó fi jẹ́ kí Kùránì kó ṣàǹfààní fún wa tí Kùránì ó sì máa jẹ́rìí wa ní ìjẹ́rìí dáadáa níwájú Ọlọ́run ọba àlékiọlá abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣàforí ẹ̀ṣẹ̀ wa jìnwá púpọ̀ alẹ́rú aqulu ma tasma'un wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين هذا قفوا الله سبحانه وتعالى أتوكاتك فأساجوا إلى النبي محمد صلى الله عليه وسلم أتمر عليه أتان صحابة أتبقوا أتان بينجو لجنا النبي صلى الله عليه وسلم تتجوا بندي القيامة gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ oṣù Ramadan ó jẹ́ oṣù ìjọsìn fún Ọlọ́run ọba àlékiọlá lára àwọn nǹkan tá a lè máa ṣe nínú ìjọsìn òun náà ni wípé ká máa ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba àlékiọlá ká máa yin Ọlọ́run ọba àlékiọlá lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ramadan àwọn míì ń bẹ nínú wa tó jọ wípé wọn ò ní kápá láti jòkó ka Quran gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa tó jọ wípé àwọn wà láwọn ìdí iṣẹ́ kan tó jọ wípé wọ́n lè má ráyè jòkó ka Quran àbí wọ́n tẹ̀ ti ka Quran wọ́n fẹ́ máa ṣe nǹkan míì nínú ìjọsìn náà ni àbáwọn obìnrin wa tó jọ pé bọ́n ṣe ń dáná tán ṣe gbogbo ẹ̀ tán túnú léṣe wọn ò ráyè jòkó láti ka Kùránì bí wọ́n ṣe fẹ́ àwọn náà lè máa wí àwọn gbólóhùn míì tí ó sì máa já sí ládá fún wọn látọ̀dọ̀ Ọlọ́run ọba àlékiọlá nínú àwọn gbólóhùn náà òun náà ni àwọn gbólóhùn tahlilat ká máa wí la ilaha illallah la ilaha illallah lára nǹkan tí Ọlọ́run ọba ò fi san wá lẹ́san ni àwọn gbólóhùn tasbihat ká máa wí subhanallah tahmidat ká máa wí gbólóhùn alhamdulillah ká máa ṣe istighfar lọ́pọ̀lọpọ̀ lára àwọn nǹkan tá a lè máa ṣe nínú oṣù Ramadan tọ́lọ́run ọba àlékiọlá ò fi san wá lẹ́san ni Ànábì sallallahu alayhi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ hadithi yẹn fẹ́ gùn díẹ̀ a máa ń ta nílò níbẹ̀ òun náà ni ibi tánàbí sallallahu alayhi wa sallam sọ wípé fa inna bi kulli tasbihatin sadaqa wa bi kulli tahlilatin sadaqa wa amru bil ma'rufi sadaqa wa nahyi 'an munkarin sadaqa Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ká máa wí gbólóhùn la ilaha illallah lẹ́nu sàárà ni ó máa já sí fún alọ́dọ̀ Ọlọ́run ọba ládá ni ó máa já sí fún alọ́dọ̀ Ọlọ́run ọba ká máa wí gbólóhùn alhamdulillah ká máa wí gbólóhùn istighfar ká máa pa àwọn èèyàn láṣẹ kan ṣe dáadáa ká máa kìlọ̀ fún wọn ká jìnnà sí tí ò tọ́ yóò máa jẹ́ ládá fún alọ́dọ̀ Ọlọ́run ọba àlekèọlá eléyìí ni táwọn àáfàá àríkà tó máa fi ń ṣe wáàsí nínú ààwẹ̀ fún wa ẹni tí máa ń ṣe wáàsí fún wa ń sọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa ni ń pa wá láṣẹ ká ṣe dáadáa ń gbà wá níyànjú ká jìnnà sí wá ẹ̀ṣẹ̀ àwọn náà máa gba ládá tán ṣe nì àwa tá a bá wá jẹ́ pé àwa náà wà lẹ́nu iṣẹ́ kan tàbí kejì káwa náà ká máa wí gbólóhùn ọpẹ́ fún Ọlọ́run ọba ká máa wí gbólóhùn ẹ̀yìn fún Ọlọ́run ọba àlekèọlá èyí náà máa já sí oore fún wa níwájú Ọlọ́run ọba àlekèọlá Ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa wípé la yazalu lisanaka ratban min dhikrillah Ànábì ní ká má jẹ́ kí ahọ́n wa yìí ká má jẹ́ kí ó gbẹ ká jẹ́ kí itọ́ kó máa lọ kó máa bọ̀ lórí rẹ̀ látàrí wípé à ń ṣe ìrántí Ọlọ́run ọba àlekèọlá eléyìí ni bí mùsùlùmí sì gbọdọ̀ lo ìgbésí ayé rẹ̀ tá bá ti pé àwa níbi ká kan jòkó bóyá ń dóde ẹnìkan àwa fẹ́ ṣe nǹkan kan àwa rí nǹkan kan ṣe lásìkò gbà náà ká máa ṣe àfọ̀mọ́fọ́ Ọlọ́run ọba àlekèọlá ká máa tọrọ dáadáa ayé àti dáadáa alkiyama níwájú Allah subhanahu wa ta'ala bákan náà nínú àwọn nǹkan tá a lè máa ṣe nínú àwẹ̀ táwọn èèyàn sì máa ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn náà ni pé ká máa ṣètọrẹ àánú ká máa tú aláwẹ̀ lẹ́nu àwọn tí wọn ò ní ká fún wọn nínú àwẹ̀ àsìkò àwẹ̀ lásìkò táwọn mùsùlùmí tá a máa ń gbádùn jù pàápàá jùlọ àwọn mùsùlùmí tá a wà ní Nàìjíríà yìí láwọn ìlú míì ìtọrẹ àánú ojoojúmọ́ ni wọ́n máa ń ṣe àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí nínú àwẹ̀ tó máa ń yàtọ̀ àwọn téèyàn lọ bá lọ́jọ́ lásán wípé ẹ dákun fún mi tí wọ́n sọ pé
bọ́jẹ̀tì wà nù owó ìmí ilé fún ẹ mo ti exhaust bọ́jẹ̀tì mi fún mọ́ǹtì inú àwẹ̀ tí yàn bá lọ bá wọn wò fún yàn tó gbọ́n àwọn náà fẹ́ gba oore níwájú ọlọ́run ọba àlekè ọlá tó ká ṣe oore yẹn ká tún wá ṣe àlékún ẹ̀jú bá ṣe máa ń ṣe lọ. anabi sallallahu alayhi wa sallam anabi ní ittaqin nar walau bi shiqqi tamra anabi sallallahu alayhi wa sallam ní ká páyà iná ọlọ́run ọba àlekè ọlá kódà tó bá jọ wípé dàbínù ẹyọ kan ṣoṣo á là sí méjì á wà fún ẹnìkan ní apá kan bẹ̀ àwọn náà mú apá kejì tó eléyìí àwọn ọ̀nà àti gba oore níwájú ọlọ́run ọba àlekè ọlá ni ká ṣàánú àwọn tí wọn ò ní ká ṣàánú àwọn tí wọn ò rí nǹkan tó nǹkan nínú ààwẹ̀ káwọn náà bá lè rí àánú látọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé aláàwẹ̀ ẹni tí bá ń gbààwẹ̀ àsìkò ìdùnnú méjì ló wà fún àsìkò ìdùnnú méjì òun ló wà fún aláàwẹ̀ ẹni tí bá ń gbààwẹ̀ ẹ̀ẹ̀mejì ọlọ́run ọba àlekè ọlá ó dùn nínú. anabi sallallahu alayhi wa sallam ní pé lis-sa'imi farhatan anabi ní àsìkò ìdùnnú aláàwẹ̀ ẹ̀ẹ̀mejì ọlọ́run ọba àlekè ọlá ó dùn aláàwẹ̀ nínú. anabi ní farhatun inda al-iftar anabi ní ìdùnnú alákọ̀ọ́kọ́ àsìkò ìdùnnú alákọ̀ọ́kọ́ fún ẹni tí bá ń gbààwẹ̀ òun náà ni nígbà tí ó bá fẹ́ ṣínu ẹwọ̀n kí ta bá ti bọ́ sínú àwẹ̀ nísìn tágo mẹ́fà bá ti lù tó sún síwájú tá a gbọ́ tán kéde lórí microphone wípé ẹ máa sínú ẹ máa sàlùwàlá mágárìbì bọ́sẹ̀ máa ń kéde òun inú wa ó dùn pé látàárọ̀ àdúpẹ́ ọlọ́run o anábì ní àsìkò ìdùnnú alákọ̀ọ́kọ́ nù àsìkò tán kéde pé sínú ti tó a lọ sínú àsìkò ìdùnnú àkọ́kọ́ nù ni anábì ní wa farhatun inda liqa'i rabbi anábì ní àsìkò ìdùnnú ẹlẹ́ẹ̀kejì fẹ́ni tí bá ń gbàwẹ̀ òun ni nígbà tó bá pàdé ọlọ́run ọba àlékè ọlá rẹ̀ lọ́jọ́ gbìndé alkiyama kí ló dé tó fi jásìkò ìdùnnú fún anábì nítorí wípé ilẹ̀kùn kan bẹ lálìjánná tó jẹ́ wípé kò sẹ́nì kankan tí ó gba abẹ̀ wọlé àyàfà àwọn tán bá ń gbààwẹ̀ ilẹ̀kùn náà ni wọ́n ń pè ní ilẹ̀kùn Ar-Rayyan anábì ní kò sẹ́ni tí ó gba ilẹ̀kùn náà wọlé àfàwọn tán bá ń gbààwẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá ó kà á kún náà àwọn tí ó gba ilẹ̀kùn Ar-Rayyan wọlé lọ́jọ́ gbìndé alkiyama. Níparí gbogbo àwọn kan tá a sọ yìí àwọn kan tá a ti máa ń gbọ́ tẹ́lẹ̀ náà ni àmọ́ ká lè máa ṣèrántí fúnra wa kọ́kàn wa bà lè máa tuntun nípa ìrántí ọlọ́run ọba àlékè ọlá sí òun la fi ń sọ eléyìí bá a ṣe ti wá gbọ́ yìí náà ká wá mú un lò abẹ́ ọlọ́run ọba àlékè ọlá díẹ̀ tó kù tá à ń wo àwẹ̀ Ramadan lọ́ọ̀kan yìí náà kọ́lọ́n kó jẹ́ kó bá wa láyé láyé àti lálàáfíà kọ́lọ́n kó jẹ́ kí á gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ Ramadan láyé. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وصل الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله.